Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Small doctor bàtà ti já ṣòkòtò tèmi náà ti yá o máa kà á o àìníṣẹ́dì àkáǹtì ò jẹ́ kálà láti o. And so, ladies and gentlemen, wọ́n san ọ̀kadà àjọ àwọn àbẹ́bọ̀ yẹn. lẹ́sẹ̀ lẹ́. Gbogbo kí yìí ló tẹ̀ tó wáyé owó tí wáyé àtọ̀ ìgbàgbọ́ tó yẹ kó ń gbé spíkà kiri òun kò spíkà kiri ó wá ní kó rìn ó ga o. Ajé àná tẹ̀sí dùn. lẹ́sẹ̀ lẹ́. Wọ́n ní dùn mẹ́ àwọn ni wọ́n ní dùn àwọn àfa. Èmi ni wọ́n rí dùn wàhálà ọ̀ dúdú. Ẹ jọ̀ọ́ nígbà tí a ń fi àkókò yẹn retí Alhaji wa Sheikh àmì Ọlọ́run tí wọ́n bọ̀ ní àárín wa small doctor ẹ bá wa síwájú torí gbogbo àwọn tí wọ́n wà ní lónìí ilẹ̀ invite wọn ẹ̀yin náà tẹ̀ ń lo tọ́nà sọ́bẹ̀ kò sí pákéjì tẹ́ ń lọ yóò ní ṣe o wà láì ẹ tún tọ́nà sọ́bẹ̀ wá sí orí stage ẹ jọ̀ọ́ ẹ bá wa nà ọ̀ka yín sí small doctor níbi tá a jókòó sí. My money, my body, now your own. Wọ́n ló lára mi, wọ́n ló ẹ̀jẹ̀ 30 mi. billion for the account. 30 billion náà àkáǹtì èèyàn kan. Àbẹ́ 30 billion for the account. 30 billion for the account. Odidi 30 billion náà náà. Nadu gaga for me. Nadu gaga for me. Ọba lọ bẹ́ lásán. Nadu gaga for me. Tó bá wá ṣe gàràgàrà ńkọ́, kí ló ṣe? Money follow you. Allah. Banana follow you. Wàhálà ọ̀gẹ̀dẹ̀. Banana follow you. Yóò jà lọ lórí mi káì. Cause I'm in love with you. I'm in love with you. I'm in love with you. I'm in follow you. Paparazzi follow you. Àbá àpọ́sì lóò ní kó máa ṣe lọ́ọ̀bì tó kí o. Bàbá nǹkan tó fọ̀rọ̀ lù gangan ni kó sọ. Paparazzi follow you. Paparazzi ní yẹ bẹ́ẹ̀. Banana follow you. Ọ̀gẹ̀dẹ̀ tó pọ̀ jẹ́. Mango follow you. Láì mọ́ngò ni kò ní Yorùbá. Or if you do any else, don't follow you. Ìyẹn tó bá wọn ṣiṣẹ́ kúṣe. Follow you, girl, follow you. Igi ọ̀pọ̀ tó jà lọ. Thank you very much. A round of applause for Afa. Alhaji Jamiu Sheikh àmì Ọlọ́run. Ẹjọ́ tẹ́ ẹ bá ti fẹ́ wá bẹ̀rẹ̀ sí Ramadan lecture tí ẹ fi bọ́dí ní o. Ẹ lè sọ torí pé wà nínú àwẹ̀ bí ẹ má fi bọ́dí. Ẹ ṣàkùbákù. Ẹ jù àdáńtà ẹ sàǹkọ́
irú àwẹ̀ láwọ̀ ẹ̀ jẹ́ ká ṣe kéde lájẹ́ kí n tinú mọ̀ pé tìta ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo fi àkókò ìpò program for another mother FC ìṣẹ́jú mẹ́ta ni o Wazila bí ọ̀la ṣé o. mo kí ara ilé mo kí ara ta mo kí gbogbo èèyàn ọmọ ilé mo kí gbogbo èèyàn ọmọ ta mo kí small doctor ọmọ bẹ̀ta mo kí gbogbo wa pẹ̀lú gbólóhùn tó tóbi jù gbólóhùn tó lágbára jù gbólóhùn tó ní àpọ́nlé jù mo kí gbogbo wa pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Praise the Lord. Eriwo. Thank you, God bless you. Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. Orúkọ tèmi ni Abdulwasi Alabi Ọláṣẹ́wù ọmọ àǹtí mi. Èmi lọ́ máa bílẹ̀ ṣọwọ́, èmi lọ́ máa fẹ̀yìn tí kúrá ni wọ́n yẹ. Ẹni bá gbójú lọ́lọ́run oníjogún òfo. Èmi la dìgún ògidì olú, àdìgún ògidì olú, ògidì olú oníkànga àjípọn. Òbómi òṣìrì wẹ́dà. Kúrú pa kúrú. Èmi onífọwọ́sì júwèlé bàbá tó bí mi lọ́mọ nílùú Òjòkú nípínlẹ̀ Kwara lágbolé lásìkò. Thank you, God bless you all. Jọ́jọ́ ní sọ́lá wà lórí ìdúró ọmọ wà lórí ìjókòó. Gbogbo ibikíbi tí o bá wà ìjọba mi taka òṣì dànù. O ò fẹ́ mọ̀ òṣì, o ò fẹ́ mọ̀ yà. Ká máa yáwó kiri, owó nábọ̀, owó gúrúmì, owó kọ́múlé láńtà, bá mi taka òṣì dànù. Lànà ilẹ̀ ṣe kọ́ taka òṣì sí ara. Thank you, God bless you. Thank you. No time to check time. Oṣàmọ̀, ẹ bá mi fún ní àtẹ́wọ́ tó rí ilẹ̀. Ó dààmú náà ayé Oṣàmọ̀, ọmọ àǹtí mi. Bó ṣe ń rìn náà bí àǹtí mi náà ni. Gàjí kúrò bẹ́ẹ̀ ni ó pè. Wọ́n ní gàjí kúrò bẹ́ẹ̀. Ṣé o gbọ́dọ̀ ni? Mo ní kúrò bẹ́ẹ̀. Rọ́bìsì. Láti ṣé o gbọ́ kúrò bẹ́ẹ̀. Amẹ́ríkà mo ti kúrò kúlé máa gbọ̀ngàn ló fowó ṣe. Ìgbà tí mo dé dání, àwọn tèmi respect mi. Ẹni ẹ̀mọ́ bí bàbá ṣe máa ń jó. Ohun wájú náà yìí lọ. Ohun wájú náà. Àkíntúbọ̀ ó máa ń ẹ̀jẹ̀ kó wá lẹ̀. Kò rí sí i. Mo fẹ́ fi àkókò yìí kí ẹ̀gbọ́n mi, my colleagues nínú iṣẹ́ theatre is my senior colleagues, I call him Baraka. Ẹ jẹ́ ká fún wọn ní àtẹ̀wọlé nǹkan sí gbogbo ẹ̀ kó rinlẹ̀. Àwọn nìkan kan ni wọ́n ọ̀gẹ̀dẹ̀ náà wá fílẹ̀ ó dúró fílẹ̀ ìyá àjọ èèyàn mi náà ni. Àwa fi àkókò yìí náà kí Tani Mọ́lá, brother from another mother. Nígbà tí mo máa fi àkókò yìí pé Baraka láti kí gbogbo ẹ̀yin ará ilé Ramadan Kareem. Hello. Èmi ò ṣe Wàsíù Àyìndé, mi ò ṣe Pàṣọ, máa mú máìkì dání ni. Ẹ̀mọ̀ ìpé Ìjẹ̀bú ni foreman. Ìjẹ̀bú ni Wàsíù Àyìndé, òun ni Pàṣọ, òun ni Màláíkà, òun kan náà ti ní small doctor. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìjókòó, mo kí gbogbo yín pátápátá. Àwọn èyí ṣojú ẹ̀mí wa àjọ máa parí ẹni lágbọ́rọ̀ lọ́hùn. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìjókòó ẹni fojú sunkún ọmọ. Mi ò ní délé bá òkú ọmọ kó bá mi pa àtẹ́wọ́. Ìrì ayọ̀ mi máa tẹ̀ mí lọ́wọ́ kó bá mi pa àtẹ́wọ́. Èmi ò ní ṣàṣetì nínú ọdún yìí kó bá mi pa àtẹ́wọ́. Ramadan yóò ṣojú ẹ̀mí mi lọ́dún yìí, ó tún máa ṣojú ẹ̀mí mi lọ́dún tó ń bọ̀ kó bá mi pa àtẹ́wọ́. Bàbá ń gbọ́ òkò tí a ní wá ní mo gbọ́nrín nù. Tó bá gbọ́nrín ẹnu lórí ìtàkì ló ṣe yí fọ́ máa bá ìwé ó yóò rí burúkú àṣeyọrí òfò ọ̀rọ̀ yẹ bá mi tá dànù. Thank you so much for watching. You want to see more? Click below and subscribe because we drop video every day.